Miliki Express ń tẹ̀síwájú yàrá lé àlejò wa wọ́n ti wà nílé agodo mi ní fẹ́ ká sọ̀rọ̀ jù ká máa prolong pé ta lálejò wa lé ní àgbà òṣèré àwọn ni a gbé wá fún yín fún gbogbo ẹ̀yin tí ẹ bá ti wo Tolúwa nílẹ̀ ẹ ti mọ ẹni tí mò ń sọ ẹni tí mo fi tọwọ́tọwọ́ pé Alhaji Karim Adépọ̀jù tí gbogbo ayé mọ̀ sí Baba Wande ẹ káàbọ̀ sórí ètò wa dáàdì ẹ̀rín gan pa mí lẹ́rìn tí à ní rẹ́ẹ̀nì ṣúlẹ̀ gbogbo program báyìí. ọlọ́mọdé arọ́rọ́ ẹ̀kún ọ̀rọ̀ nílànà. àmín dáàdì wa ẹ bá wa kí àwọn ará ilé ní dáadáa. mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà ẹ kú ọjọ́ mẹ́ta o ẹ kú gbádùn àsìkò yìí o dáadáa là á máa ríra wa o. àmín o. báyìí báyìí là á sì máa rí àní rí báyìí báyìí o. àmín o. ó dáa ká máa rí báyìí báyìí. ká má rí báyìí báyìí. báyìí báyìí yẹn ò dára. It can be very dangerous. very very dangerous. very. Dádì wa ọ̀pọ̀lọpọ̀ ló ti mọ orúkọ yín ọ̀pọ̀lọpọ̀ gan ló mọ ibi tẹ́ ti wá àmọ́ kí a tó lọ sí gbogbo kí lorúkọ yín ibo lẹ ti wá báwo lẹ ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà a fẹ́ kọ́kọ́ béèrè lọ́wọ́ yín pé kí ni ìyàtọ̀ tó wà láàrin sinimá àti home video. sinimá àti home video ìyàtọ̀ tó wà ńbẹ̀ ni pé nígbà tí sinimá dé kò tíì sí home video ìlú èbó ni ẹ̀dẹ̀ ti máa ń lọ parí gbogbo nǹkan tó jẹ mọ́ sinimá ń gbà náà nígbà tó di home video ló ti pé Nàìjíríà bíi náà láti yà náà láti parí ẹ̀ láti gbé sí pálọ̀ wa láà máa wò ìyàtọ̀ ni. Wo ni ẹ wá rò pé ó dáa jù nínú sinimá àti home video ń sìn? Méjèèjì ló dà ọkàn jẹ́ wípé tí ó bá sí home video ni sinimá ò ní lè máa lọ tààrà torí pé nígbà tí ọ̀rọ̀ owó ti di pé dọ́là ń di nǹkan pounds ń di nǹkan àwọn èèyàn wọn ò lè lọ ìlú èbó láti lọ tún fíìmù sinimá ṣe mà láyé àdúró ní ìlú wa lẹ́lẹ́gbẹ́ jẹ́gẹ́dẹ́ bó ṣe jẹ́ nù. Okay. So méjèèjì náà ló dáa. Méjèèjì náà ló dáa dáadé bó ṣe mọ̀ pé ìgbà tá a ti wá bẹ̀rẹ̀ ń fídíò ń sìn yìí ni issue piracy ló ti wá bẹ̀rẹ̀ sí ní fi ẹ̀yìn àwọn producers tó ti ń fi balẹ̀ wọ́n á ṣe fíìmù jáde kó tó di pé àwọn fúnra wọn gan gbé jáde ó ti di pé àwọn tó máa pirate ẹ̀ gan ti ń dúró dè wọ́n pé kó gbé jáde ká sáré pirate ẹ̀ ni báwo lẹ ṣe wá ń ṣe ibẹ̀ yẹn sísà. Kò sọ́gbọ́n tá a lè dá sí i nílùú èbó gan wọ́n ń pirate iṣẹ́ kò síbi tí wọ́n ti kò síbi tí ò sólè ibikíbi náà ni ọkà jẹ́ pé tó bá ṣe pé ẹjọ́ tí wọ́n ń dá fún ọ nílùú èbó ni wọ́n ń dá fún ọ níbi ìbádínkù wọ́n máa ń fọwọ́ ra wọn lórí ń bì kò jẹ́ kó dínkù. àwọn wo gangan làwọn tó ń fọwọ́ ra wọn lórí. ẹ̀yin náà mọ̀ wọ́n. àmọ́ wọn dádì èmi àti tó yóò mọ̀ ọ́. ẹ̀ẹ́dẹ́ àjọ fi síkùn pé àjọ mọ̀. Okay dádì máa ní gẹ́gẹ́ bí àgbà òṣèré báwo ló ṣe máa ń rí lára yín pé ẹ kàn jáde ẹ wà níbì kan káwọn èrò kọ́kọ́ bò yín pé Baba Wande lé bàbá mi lọ́tẹ́ pé ẹlòmíì gáfẹ́ lè ṣì fi là yín bọ báwo ló ṣe máa ń rí lára yín àti pé báwo lẹ ṣe máa ń ṣe sí. ẹ jèrè àmín. gbogbo nǹkan pé sí méjì tọ́ba rí téèyàn rẹ́rìn ó ní ìtumọ̀ bẹ́ẹ̀ ló ń bá tó ń rìn bákan ó ní ìtumọ̀ ẹ lè débò míì táwọn mi ò yọ̀ sí wọn á yọ ọmọ yín wọn á ro ohun tẹ́ ti ṣe inú wọn á dùn wọn á pọ́n ilé wọn á bóyàn lẹ́bùn gan bẹ́ẹ̀ bá dé ibùbẹ̀ yẹn inú rẹ̀ ó máa dùn wípé ó yẹ kó wọn kọ́ntínú ní tó ń ṣe kó wọn tó máa ṣe síwájú sí tó bá tó débò míì o níbi tí wọ́n ti sọ wípé ẹ̀yin ọmọ ẹ má bọ̀ ẹ wá lọ́wọ́ lásán mú ṣé nǹkan rí lọ so lẹ́lẹ̀ bá lọ títí bọ́ lọ lásán bógélò rẹ̀ ó dùn so oríṣiríṣi ọ̀tọ̀ọ̀tọ̀ bolúkàkú ṣe ń ṣe sí àwọn òṣèré bẹ́ẹ̀ bá débò mí ìròyìn á dùn bẹ́ẹ̀ bá débò mí ẹ̀ẹ́dìjú mọ́ wọn o kí ló ń ṣẹlẹ̀ ń bí. ó ti máa fà á lásán ìyá rẹ̀ lè máa kọjá wàá fà á lásán wọ́n wá kí mi lásán pé bàbá yẹn dẹ́ kú sọ̀mọ́ ẹ̀yin náà kú sẹ́ o. ṣe ìyá tó
bá jẹ́ pé àsìkò tí àwọn èèyàn yọ̀ mọ́ yín yẹn ó jẹ́ àsìkò tó yẹ pé ẹ sí ní good mood rárá tó jẹ́ pé bóyá inú ń bí yín lọ́wọ́ báwo lẹ ṣe máa manage ẹ̀. kò sí bí wọ́n ṣe lè yọ̀ mọ́ mi n bá ti rí ìtumọ̀ yíyọ̀ mọ́ wọn pé tí ìfẹ́ ni mo láti tutù kátínú mi ó dùn sí ẹ ṣùgbọ́n mọ̀ pé tí wàá lọ lásán mú ni màá dijú mọ́ kódà bí mo rẹ́rìn lọ́wọ́ màá dijú mọ́ gbàgbà. Dádì ó yẹ bá wa ṣàlàyé ní ṣókí bẹ́tẹ̀ ṣe wọ ẹni tó ń di eré oní ìtàgé tá à ń ṣe yìí. mo nífẹ̀ẹ́ sí eré nígbà tí a wà ní primary school tí a máa ń ṣeré ìparí ọdún ọ̀gá mi kan bàbá Oyin Adéjọbí wọ́n máa wá kọ́ wa léré ní school wa wọ́n á ṣàwọn èèyàn ní class a lọ rè kọ́ eré nílé wọn àwa ṣe fún Ansarudeen Society ibẹ̀ lèmi ń lọ gbà yẹn ibẹ̀ ni a ti nífẹ̀ẹ́ sí eré díẹ̀ títí nígbà tó yá dàgbà làwọn wá sọ di iṣẹ́ gangan. nígbà tí ẹ bẹ̀rẹ̀ lọ́jọ́ náà lọ́hùn-ún sà mo mọ̀ pé mi mọ̀ bóyá àwọn òbí yín ṣì wà láyé ń sìn àmọ́ ẹ ṣì máa ní òbí gbà yẹn tó ṣúọ̀ jù kí wàá ní mọ́mí àti dáàdì sọ sí ṣé wọn ò wò pé máa lọ sí skul jọ aláìní kan ṣe o fẹ́ lọ máa ṣeré tíátà ṣé nǹkan táwọn ẹgbẹ́ ẹ̀ ń ṣe nìyẹn àbí kò di dókítà kò di lọ́ọ̀yà. nígbà tá a lọ skul à ń ṣe é mọ ẹni ìgbà tá a tún ṣe àwọn ọmọ sí àìdá wọn rí i pé à ń sàn ṣe nǹkan ni ṣùgbọ́n mo rí i pé ọ̀pọ̀lọpọ̀ òbí ni ò fara mọ́ ọmọ òun ṣiṣẹ́ eré but àwọn òbí tèmi ò sọ̀rọ̀ wọ́n rí i pé mi ò ń ṣe ń jàgbọ̀n tẹ́lẹ̀ mi ò mú gbó mi ì jà mọ̀dẹ̀ tó ń ṣe kínní pẹ̀lú ọmọlúàbí wọn fara mọ́. èwo lẹ ń ṣe pẹ̀lú tọmọlúàbí sá. láwọn ṣeré wọn pẹ̀lú tọmọlúàbí. gbogbo ń tẹ́ máa ń ṣe pẹ̀lú ọmọlúàbí òbí yín ò ní takò. bẹ́ẹ̀ni. Dáàdì tábà ní. ṣùgbọ́n nígbà tí wọ́n bá rí ọmọ tí wọ́n rí i pé olóhùn ṣeré ọwálé lónìí ọ̀sán náà sígbó ibi tó ń lọ yìí ọ̀dà o mo ní láìkẹ́ ọmọ tí ò tí tó mo sìgá tí mo sìgá ọmọ tí ò tí tó sọ̀tá tí ń sọ̀tá lóbìnrin inú òbí ò ní tó sí ṣùgbọ́n ó lọ rìásà ó sì darí wálé ẹ̀ lásìkò wọ́n mọ̀ pé wọ́n kọ́ nǹkan kan ni a lè báwọn òbí yẹn náà wí ìṣesí ọmọ mi ó jẹ́ kí òbí gan kórìíra iṣẹ́ ìnígbà yẹn ẹ̀yin náà wò ní ìṣẹ̀yìn Ghana àsìkò tá láwọn èèyàn nífẹ̀ẹ́ sí náà ọ̀pọ̀lọpọ̀ eré tẹ́sí mi ṣe láìpẹ́ bí ẹ bá bọ́ orí ìtàgé ká máa ṣe bí ìgbà ọ̀hún à ń sùn lérè ẹni à ń yọ yàn lẹ̀ ṣé ìgbà rẹ̀ ìyẹn ò dáa bẹ́ẹ̀ bá bímọ tó ń ṣe máa lè kó mẹ́. Dáàdì àwọn ṣe láwọn ọmọ tó ń ṣe irú eré tẹ̀yìn náà ṣe ṣá. wọ́n lọ skul tó ń bá dẹ̀ níṣẹ́ wọ́n bá mi ṣe àwọn iyọ̀ yàn lẹ̀ o wọ́n èyí sì ṣèṣe kùtì o.